mo ṣetán láti sọ Ọ̀yọ́ di ìpínlẹ̀ tó rẹwà jù ní Nàìjíríà láìpẹ́. Mogbonjubola ló sọ bẹ́ẹ̀. Àwọn kọmíṣánná mẹ́rẹ̀ẹ̀rìndínlógún, akọ̀wé ìjọba, olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà àtàwọn akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Kọmíṣánná fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ náà, ọmọọba Dọ̀tun Oyèládé ló fìdí ìròyìn yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáwọn oníròyìn nìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ àkọsọ ẹ̀ lọ́fíìsì gẹ́gẹ́ bí kọmíṣánná alákòóso ọ̀rọ̀ àyíká àti ohun àlùmọ́ọ́nì inú omi, ọ̀nàrẹ́bù Abdulmojid Mogbonjubola ṣèlérí láti jẹ́ kí ìpínlẹ̀ náà jẹ́ aṣíwájú lára àwọn ìpínlẹ̀ tó mọ́ jùlọ tó sì rẹwà jùlọ ní Nàìjíríà. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù keje ọdún 2023 yìí ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún ẹnjiníà Ṣèyí Mákindé búra fún àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba rẹ̀ tuntun wọ̀nyí nínú gbọ̀ngàn ìgbàlejò gómìnà tó wà ní sẹkítẹ́ríàtì ìjọba ìpínlẹ̀ náà. Lára àwọn kọmíṣánná tó kọ́kọ́ dé sẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí Oyèládé ṣe sọ nínú àtẹ̀jáde náà ni kọmíṣánná fún ètò káràkátà, ilé-iṣẹ́, okòwò àti ètò àjùmọ̀ṣepọ̀ ọ̀nàrẹ́bù Démọ́lá Òjó àti kọmíṣánná fétò ẹ̀kọ́, ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ọ̀jọ̀gbọ́n Abdulwaheed Soliu. Gbogbo àwọn kọmíṣánná yìí la gbọ́ pé wọ́n ti ṣèlérí láti ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sótì gbọ́ yín.